ayé fẹ́lẹ́ ló máa wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Early morning praise láwà láti Dayo Agbọ́lá rédíò. Ẹ bá jó eléyìí o, ẹ̀sùn àbá wa appreciate màmá wa Ruth Ọláìdé fún ọjọ́ ìbí rẹ̀. A mà tún káàbọ̀ padà sórí ètò. Mo rò pé ó yẹ kélé yóò clear ju tẹ́lẹ̀ lọ. A change network wa ni. Ẹ má bínú sí wa, ẹ káàbọ̀ sórí ètò. Any praise lápẹ́ praise tó dá ń ṣe lọ́wọ́ láti Dayo Agbọ́lá rédíò. Òní tún lọ́jọ́ ìsinmi kẹta nínú oṣù kejì ọdún 2018. Lónìí kan náà là ń bá Ọlọ́run yọ̀, là ń bá màmá wa yọ̀ fún ọjọ́ ìbí rẹ̀ Ruth Ọláìdé Adéjùmọ̀. Ẹ̀yin èèyàn, ẹ jẹ́ àjọ máa jójó yìí. Ọjọ́ ìbí ọdún èyí ṣe é ṣe o. Bàbá wa Akérédolú Emmanuel láti Nàìjíríà, ẹ káàbọ̀ sórí ètò dádì. Òjíṣẹ́ Ọlọ́run táyé yẹ lọ́wọ́. God will make your call and election sure in the name of Jesus. Níṣẹ́ Olúwa ṣe, Ọlọ́run mọ̀ wà pẹ̀lú yín, ẹ káàbọ̀ sórí ètò. Mọ́mí nǹkan o. Kúnlé Ìbíkúnlé, ẹ káàbọ̀ sórí ètò. Mo rò pé nẹ́tíwọ́ọ̀kì wájú wa ókè díẹ̀ báyìí.
lẹ́ẹ̀kan yẹn ó ṣe mọ̀nàmọ́ná ni ẹ má bínú sí wa ẹ káàbọ̀ sórí ètò lọ́lá lànà ẹ káàbọ̀ sórí ètò ṣáàfíà lẹ́wà Archbaby Táíwò ẹ káàbọ̀ sórí ètò orúkọ wọn ń kọ́ lẹ́nu. Ayéfẹ́lẹ́ ló ń kọrin lọ́wọ́ Ayéfẹ́lẹ́ olókọrin ọpẹ́ ẹjẹ́ àánú màbàkọ́ orin tó kọ́ mọ̀ mi. Henry George àrẹ́kọ̀ọ́nà presence yín o ẹ káàbọ̀ sórí ètò Early Praise ètò tó ń lọ lọ́wọ́ lówùúrọ̀ kùtù ọjọ́ Sunday òní ẹ káàbọ̀ sórí ètò God bless you sir. Rebecca Ziole ẹ káàbọ̀ ìyálóde Kẹ́mi Pópóọlá àńgó ẹ káàbọ̀ o ṣàlàfíà lẹ́wà Demi Sars bàbá oníbejì ẹ mọ̀ káàbọ̀ sórí ètò ṣáàfíà ni Happy New Year ọlọ́wọ́ ọdán ọlọ́wọ́ sax ẹ káàbọ̀ sórí ètò. Mr. Kingsley Oye Amadi hey from Destiny welcome to the show I can see you welcome to the show Kingsley Obie Amadi you are welcome the show is Early Praise right from Dayo Agbola Radio thank you for joining us.
I bring in David Dare. Let's go. This is by David Dare. It's a worship song to appreciate God for today. Victor Jamal, welcome to the show. Dixon Too Much Money, Ale Pepe, welcome to the show. This one is by David Dare. Ọláìdé Samiu, ẹ káàbọ̀ sórí ètò Early Praise lètò tó ń lọ lọ́wọ́. A sì fi àsìkò yìí a fi ń yin Olúwa lógo fún ọjọ́ ìbí ìyá wa Ruth Ọláìdé. Ẹ bá wa ṣe happy birthday sí wọn o. Olúwa nìkan náà la lè gbéga, kò tún sẹ́lòmíràn. We lift you up higher, higher, higher. Bá a ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni mo wá play eléyìí náà fún ọlọ́jọ́ ìbí. Ó ní Pakurumọ, Wizkid ló sọ bẹ́ẹ̀. Ibikíbi tó bá wà ó yẹ ẹ bá Pakurumọ o. Matthew Ọládipúpọ̀, ẹ mọ̀ káàbọ̀ sórí ètò. Ẹ kú ọjọ́ ìsinmi òní. You are welcome, sir. Early Praise lètò tó ń lọ lọ́wọ́ o. Ọ̀nà mi ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. A change network wa ni, ẹ má bínú. Gbénga Oyinlóye, ẹ káàbọ̀ sórí ètò wa o. Early Praise ló ń lọ lọ́wọ́. Ẹ bá Pakurumọ nítorí ìyá ọlọ́jọ́ ìbí lónìí. Ọláìdé ọlọ́jọ́ ìbí, ijó ń bẹ lẹ́sẹ̀ rẹ, ó yẹ bá a fi jó sí.
This one is by Bucci. It says, what a mighty God. What a mighty God we serve. Bucci. Ó ní Ọlọ́run alágbára òun là ń sìn. What a mighty God we serve. The time is 7:43 a.m. Yes. Some 70 minutes to 8 o'clock. Every day of my life, I will lift up your name. Make the people know, say, you're the one. You created Africa, Europe and America, Asia and Australia, the works of your hand. The mountain, valleys, and the deep blue sea, and the works of the lovely sea. So how big is God? He created the world. How big is He? Tell me where could He be? Your spirit. Now listen, I can tell you about Jehovah Nissi. With that last God is not really parted the sea. With the lame walking in the blind man see. I see how big is He. Well, can't you see? When I consider this, I can't help marveling. What a mighty God. What a mighty God. What a mighty God we serve. Telling it truly. What a mighty God. What a mighty God. What a mighty God we serve. Still on your program, Early Praise, coming to you from Dayo Agbola Radio. Yes, the time is 7:45. So we're moving straight to the praise from the redeemed. You all know this song, very popular. Let's sing and dance it together. Yes. It says, come and see the Lord is good. The Lord is good. If it's good to you, let somebody know. Happy birthday, Oladeru. Come and see the Lord is good. Come and see the Lord is good. There is nothing He cannot do. Come and see the Lord is good. Come and see the Lord is good. Come and see the Lord is good. Everybody sing. Come and see the Lord is good. There is nothing. There is nothing He cannot do. Come and see the Lord is good. He gave me victory. He gave me peace of mind. There is nothing He cannot do. Welcome back, Azan Olariwaju. Sorry, the network went off, so we are back on here. Everybody sing it. Come and see the Lord is good. He's been good to me. There is nothing He cannot do. Come and see the Lord is good. Thank you so much, Lord Jesus. You are the reason for the season. Thank you, thank you, thank you, thank you, thank you, thank you. Thank you, great, thank you, great, thank you, Papa. Thank you so much, Lord Jesus. Everlasting God. Thank you so much, Lord Jesus. Thank you so much, Lord Jesus. Thank you, thank you, thank you.
àmọ̀núrò àmọ̀pẹ́dú ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ olúwa tó dá wa sí tó tún jẹ́ kárájọ́ òní o Dayọ̀ Agbọ́lá rédíò náà lẹ́ ń gbọ́ níbọ̀ tí wọ́n níbí olúwa dúpẹ́ to thank you Jesus. Jehovah is the Lord. That's what this song is saying. We give all thanks and praise to God. I would like to say, please go and download our application, Dayọ̀ Agbọ́lá Radio. Yes, you can see the logo behind me. That's the logo of the application. Download it to hear us clearly on your radio. You will hear the radio on the app. Then if you go under the podcast, you can hear all our programs that we've done before. You can still download it. You can hear them free of charge. Then you can do your advert and you can get in contact with us. Thank you. I will never forget. After a wonderful God memory, Jesus my Savior, Father, man. Oh, what a tender compassion, He met the needs of my heart. Shadows dispelling with joy, I am telling you, Yes. made all the darkness depart. Ọpẹ́ náà ló yẹ ká dú lọ́wọ́ Olúwa o. Gẹ́gẹ́ bí mo sọ níbẹ̀rẹ̀ ètò yìí, mo ní ọ̀pọ̀ lájọ wọnú February tájọ ṣe Sunday tó kọjá tí wọ́n bá wa ṣe eléyìí ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Olúwa. Ṣé agbọ́dù ni àbí báwo ọba ó yàn wá fẹ́ ni ó sọ wá dàyàn fẹ́ rẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Olúwa. Nísìnyí orin tó ń wọlé Olúbùkọ́lá Akínadé ni Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù ẹ̀jẹ̀ agbọ̀n tó sọ. All I am is given to me by the Lord. All I am is given to me by the Lord. All I am is given to me by the Lord. All I am is given to me by the Lord. Alo ṣe mi dada, oh wa dada sí mi. Ọlọ́run dada lọ́lọ́run tèmi yé. Ọlọ́run dada lọ́lọ́run mi sí ẹ̀kọ́. Ọlọ́run dada lọ́lọ́run mi. Ọlọ́run dada lọ́lọ́run ó yára sí mi. Ó ṣe mi dada, ó wà dáadáa sí mi. Ọlọ́run dada lọ́lọ́run mi. Ṣọlọ́run dáadáa lọ́lọ́run tiẹ̀ Ọlọ́run dáadáa lọ́lọ́run tèmi o ó ṣe mí dáadáa ó wà rere fún mi Ọlọ́run dáadáa lọ́lọ́run tèmi. Ẹ jẹ́ á máa dúpẹ́ lọ́wọ́ Olúwa nígbà gbogbo
nínú ohun gbogbo ká máa yin Olúwa. Ọláwálé Babátúndé Sanni, mo recognize presence here o. Welcome to the show. Ẹ káàbọ̀ sórí ètò láti Dayo Agbọ́lá rédíò, ibẹ̀ láti ń bọ̀. Ẹ káàbọ̀ sórí ètò Early Praise ètò tó ń lọ lọ́wọ́. Olórin wa lọ́wọ́lọ́wọ́ Bùkọ́lá Akíadé, bàbá pẹ̀ṣẹ̀pẹ̀ṣẹ̀ rẹ̀. Olúwa fàánú yí mi ká, àánú rẹ ni mo fẹ́. Béèyàn ò lówó, tí ò mọ̀wé, tí ò lágbára, lọ́dún tó bá ti ráàánú gbà ó ti tán. Olúwa fàánú yí mi ká. Bùkọ́lá Akíadé Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù, òun ló ń kọrin lọ́wọ́. Ó ní kó Olúwa ló wà lágbára. Early Praise tó ń lọ o. A máa yin Ọlọ́run ni. A máa fi yìn fọ́lọ́run ni. A máa dúpẹ́ gbogbo oore tó ti ṣe fún wa. Dáre David, ó tún bá a dá sọ́rọ̀ yìí. Eléyìí ló ní receive my praise, oh Lord. Ṣé Olúwa lè gbọ́ pẹ́ tiẹ̀? Melodies Melodious, ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò ọlọ́jọ́ bíi July, àjọyọ̀ ọjọ́ bíi July náà ni. Welcome to the show Melodious Melo. Àwọn ti Texas, how are you doing? Ọláwùmí Táwọ́gbadé, ẹ káàbọ̀ sórí ètò. Ṣàlàáfíà lẹ́wà, ẹ káàbọ̀. Ọládùn ní Olúwayọmí Awólùsì, Ayawa Lẹ́kìtì, ẹ mọ̀ káàbọ̀ sórí ètò. Màmá Adárasími, màmá Akóredé, ẹ káàbọ̀ sórí ètò. Ìtẹ̀ ìṣẹ́jọ́ orí ètò. Mo ní ẹ bá wa kíyà wa Ọláìdé Ruth fún ọjọ́ ìbí lónìí, òní lọ́jọ́ ìbí wọn. Ẹ bá wa gbàdúrà fún wọn, ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ bá wa kí wọn, ẹ bá wa appreciate wọn.
àmọ́pẹ́ wa olúwa ẹ ṣé ẹ ṣé ẹ ṣé. Glory, glory, hallelujah. Glory, glory, praise the Lord. Glory, glory, hallelujah. Glory, glory, praise the Lord. Ògo 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 lóye olúwa ọba tó dá wá sí ògo lóye Jésù hallelujah. Glory be to my God, 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 hallelujah. Glory be to the Lord in the highest. Hallelujah. Glory be to the Lord in the highest. Everybody shout hallelujah. Everybody shout Shout hallelujah, hallelujah, hallelujah. With Victoria Hayes. With Victoria Hayes, welcome to the show. You are welcome. We can recognize your presence. Welcome to the show. Early praise is the show. Ìyá ọlọ́jọ́ ìbí ẹ káàbọ̀ sórí ètò èké ni o àrígbẹ́ ẹlẹ́ẹ̀lú ti padà ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá jẹun kánú ẹ mọ́ jọ́ǹpù o ara praises náà ni o ẹ̀rọ máa jọ́ǹpù ẹ jọ. Aago mẹ́jọ ó kọjá ìṣẹ́jú kan báyìí 8:01. A sì ní 30 minutes sí i lórí ètò òòrùn tó ń bẹ lókè ó taṣọ gbẹ. Early praise is the program right from Dayo Agbola Radio. Yes, we have Chuks Chibude is one singing. Chuks Chidube. Jehovah is worthy of my praise. I will praise His name. I enter
Yemi Folahan Vincent, you are welcome to the program. Yemi Folahan Vincent, welcome to the program. Every day I live my Jesus higher. Every day Every day, let's lift up Jesus higher. Yes, it's praise time. This is Ayefele Bẹ́rùbá Mọ̀núrò. A dúpẹ́ ọdún ìkórè. Bẹ́rùbá Mọ̀núrò ní a dúpẹ́. Tẹ́ ẹ bá rí bí ìta ṣe rí gbogbo ẹ̀ funfun ní snow. Mọ Ọlọ́run tún dá wa sí, kò yẹ kó tútù yẹn ó lù wá pa. Ìjìjà atẹ́gùn fẹ́ tornado gbé wa lọ, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tó ti la ìsọfà rè. Ayéfẹ́lẹ́ yìí hàn rè ọjà. Ọlọ́run o. Ayé bá sọ ẹ̀dá o, ayé wẹ̀ kó dọ̀nà, wà lámọ̀ tá a ṣe kú sẹ́yìn Ayéfẹ́lẹ́. Oníyàn kí má bà tèmi jẹ́, epo ni mo. Tèmi tó mi lẹ́rù o, tèmi tó mi lẹ́rù, tèmi tó mi lẹ́rù, dàgbọ́n ẹ̀dàgbọ́n ẹ má fi kú. Ṣẹ́rí tí 80% ẹ̀dá láyé tí wọ́n bá ti fẹ́ràn mi, èmi ti fi 20% tó kù sílẹ̀ fún mi, wọ́n máa gbé mi. Ọ̀rọ̀ kò dé mi lọ́kàn yìí fẹ́lẹ́. Ọ̀rọ̀ kò dé mi lọ́kàn fúkẹ́fúkẹ́. Ọ̀rọ̀ kò já mi lọ́kàn jẹ́. Ó dé mi lọ́kàn gidi. Ọlọ́run bá mi ṣe tèmi. Láìpẹ́ láàrin ìjìnà. Ayọ̀ mi bẹ̀rẹ̀ dé. Láìpẹ́ láàrin ìjìnà. Ẹ ó máa mo pẹ́ ta. Láìpẹ́ láàrin ìjìnà. Ayọ̀ mi bẹ̀rẹ̀ dé. Láìpẹ́ láàrin tó jẹ́ wípé ẹ ó jẹ́
bẹ́ẹ̀ bá ṣe ń jẹ àjẹyó tẹ́ǹdì lọ́lé ìyá ọlọ́jọ́ bí ó ní ká bá wọn play orin happy birthday látọ̀dọ̀ Ebenezer Obey special request ni o òun náà rèé. Special request látọ̀dọ̀ ọmọ ọlọ́jọ́ ìbí Ruth Ọláìdé ẹ kú ọjọ́ ìbí òní o. Orin ọjọ́ ìbí náà lẹ́ ń gbọ́ yẹn o. Níbo la ti ń jẹun lónìí? Ṣé rẹ́ ló ta ní àbí all you can eat? Ẹ kú ọjọ́ ìbí o. Orí ètò early praise náà la wà o láti Dayọ̀ Agbọ́lá rédíò. Bẹ́ẹ̀ bá ṣe enjoy orin yìí ẹ máa múra ilé ìjọsìn ẹ máa múra church. Mo nígbàgbọ́ pé ọmọ ọlọ́jọ́ bí ń jó orin yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má jò waste o. Promise Page Word, welcome to the program. Early Praise is the program, and we are dedicating today's program to our loved sister Olaide Ruth, who is celebrating her birthday today. Yes, enjoy with us.
Rashid Labule, thank you for joining us. You are welcome. I can see you. Welcome. Yes, Early Praise is the program. Welcome to the show. You may be wondering why are we playing birthday music on this show today. Yes, we have somebody special that's celebrating her birthday today. That's why she requested for this song. So join us in wishing her happy birthday. Olaide Ruth, that's the name. Yes, the program is Early Praise. Ẹ má bà bínú sí wa o, bírèkì transmission kékeré ló ṣẹlẹ̀, àti padà lórí ayẹ́fẹ́.
time is 17 minutes after 8 o'clock. Yes, we have exactly 30 minutes to the end of the program. Yes, if you are just joining us, the program is Early Praise coming from Dayo Agbola Radio. Yes, we're bringing in this one from Ayefele. It says Agogo Ayo. Agogo Ayo. Kó máa ró nílé wa o. Agogo Ayo. Ṣọlá Ògúnṣọlá Lárewájú ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò. Adétáyọ̀ Ògúnsáyà ẹ káàbọ̀ sórí ètò. Adéṣọlá Àjọbọ ẹ tún káàbọ̀ sórí ètò. Agogo Ayọ̀ lélẹ́yìí látọ̀dọ̀ Ayéfẹ́lẹ́ àti Jẹ́gẹ́dẹ́. Jẹ́gẹ́dẹ́ náà máa kọrin o. Agogo Ayọ̀ lélẹ́yìí. Sami Dairo ọlọ́wọ́ keyboard ẹ káàbọ̀ sórí ètò sáàfíà ni ẹ kú àbọ̀. Ayéfẹ́lẹ́ àti Jẹ́gẹ́dẹ́ lápárí eléyìí. Agogo Ayọ̀ Ayéfẹ́lẹ́ pẹ̀lú Jẹ́gẹ́dẹ́. Èmi gan gbé Jésù wá bá yín torí ìyìn àtọ́pẹ́ la máa fi fún bàbá. Early Praise is the program. 20 minutes after 8 o'clock. You welcome to the show. Adéolú wojú ajé. Adéolú wojú adé ẹ mọ̀ káàbọ̀ sórí ètò Early Praise ètò tó ń lọ lọ́wọ́. Ayéfẹ́lẹ́ ló ti ń pèdè. Orísun pèdè lọ ìyìn àtọ́pẹ́ ló yẹ fún bàbá o.
làwọn máa dùn a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run everyday ni ó ṣe Jésù. Edokpai Juliet, welcome to the show. We recognize you, we can see you. Welcome to the show. Ọ̀pọ̀ nù wa ò tí ì gbọ́ Ayéfẹ́lẹ́ tí mò ń play yìí àti ìgbọ́rí ìyìn àtọ́pẹ́ ló yẹ fún Jésù ni Ayéfẹ́lẹ́ náà ni. Real Fauzia Usman. Yes, you are welcome to this program. This is Early Praise. Welcome to the show. Orí ètò náà láṣìwà o, Early Praise, Exhibit Carey, Mr. Rashid of Destiny. Welcome to the show. I recognize you, I can see you. Welcome, Mr. Rashid. Exhibit Carey, welcome. The show is Early Praise. How are you doing? Ẹ kú iṣẹ́.
Ayéfẹ́lẹ́ yẹn náà ló sì wà lórí ètò. Àwọn ètò yìí lọ síbi kúnkúndùn ṣùgbọ́n kẹ́tọ̀ yóò tó parí mo máa dúpẹ́ lọ́wọ́ ogun ẹ̀yìn tí ẹ ti join wa. Adétáyọ̀ Ògúnsànyà ẹ wọ̀n káàbọ̀ ìṣẹ́jú méjìlá ní sí lórí ètò. Ẹ pàdé wa láago kan lọ́la lórí Ṣọ́wọ́nyá. Aago kan lọ́la aago kan ní Amẹ́ríkà bí ní Maryland ní New York aago kan. Aago méjìlá ọ̀sán ní Texas Houston. Aago méje ní Nàìjíríà. Aago mẹ́fà ní UK. Ẹ pàdé wa ẹ pàdé wa. Báyé fẹ́lẹ́ ṣe kọrin lọ tó dún lábẹ́nú. Mo dúpẹ́ lọ́wọ́ mọ́nà mi. Ayọ̀túndé Ayọ̀dìran PTA. Àwọn tí wọ́pọ̀ worldwide ẹ ṣe tẹ̀jọ́ ìwà. Dínóbù bàbá ọlọ́wọ́ ọdán ẹ ṣe tẹ̀jọ́ ìwà. God bless you. Ruth Ọláìdé Adéjùmọ̀ ọlọ́jọ́ bí òní ẹ ṣe tẹ̀jọ́ ìwà o. Happy birthday once more. Ronke Ali Udofia, thank you for joining us. Bọ́lá Ògúnkọ̀yà Àpéjì Aya Bishop ẹ ṣé tẹ̀jọ́ ìwà o. Ronke Alabi Lucas ẹ ṣé tẹ̀jọ́ ìwà. Sami Oyewole àdúpẹ́ lọ́wọ́ yín, God bless you. Owó Labí Títí Láyọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín náà ò tẹ̀jọ́ ìwà. Ọ̀nà mi ọmọ bàbá ọmọ ìyá tó relé láìpẹ́ àwọn ọmọ anas bó bá ṣe ń lọ ṣé tẹjọ́ ìwà o it is well ẹjọ́ ìkọ́mítì wa náà nìyẹn. Welcome to the show, welcome to the stage ẹ ṣé. Mrs. Catherine Ebunu, you are just joining us now. Welcome to the show. We are about rounding up. You just have some seconds to the end of the program. All the same, thank you for joining us. Kalisha Erika, thank you for joining us on this show. We are about rounding up. Tomorrow is another day, 1 o'clock. In America, here in Nigeria, 6 o'clock. Please join us tomorrow. Yes. Owó Labí Títí Láyọ̀, Bukola. Bukola ló sọ dé, ẹ ṣeun o. Hasan Ọlárẹ̀wájú adúpẹ́. Ọlábímpé Akínláyọ̀ Ọmọgbọ́lá hàn ẹ ṣeun o. Amaka Doris, thank you. Adéṣọlá Àjọbọ, we appreciate you. Reverend wa Akérèdọ́lù Emmanuel láti Nàìjíríà ẹ ṣé adúpẹ́ dádì, God bless you. Lọ́lá lànà ẹ ṣé tẹ̀jọ́ ìwà o. Arch Babatunde Taiwo ẹ ṣeun o. Kúnlé Ìbíkúnlé, thank you very much. Henry George láti Atlanta ẹ ṣé. Rebecca Zoweli ẹ ṣé o. Ìyálóde Kẹ́mi Pópó Láǹgó ẹ ṣé. Demi Sachs bàbá àbèjì ẹ màmá ṣeun, thank you for joining us on this program. Kingsley Obi Amadi àwọn ti Destiny, thank you very much. Dixon too much money alẹ́ pẹpẹ ẹ mọ̀ káàbọ̀ tẹ́ ẹjọ́ ìwà lórí ètò. Victor Jamai, thank you very much. Ọláìdé Sẹ̀míù ẹ ṣeun. Matthew Ọládipúpọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín. Gbénga Oyinlóye ẹ ṣeun tẹ́ ẹjọ́ ìwà o, thank you very much. Melodious Melo ẹ ṣe tẹ́ ẹjọ́ ìwà o, ẹ kú múra ọjọ́ ìbí tó bọ̀ ní July àjọ wà ń bẹ̀ ni, Olúwa ṣeun. Ọláwùmí Tẹ́wọ́gbadé ẹ ṣeun tẹ́ ẹjọ́ ìwà. Ọládùn ní Olúwayọmí Awólùsì aya ẹ̀wọ̀n lẹ́kìtì
màmá akóredé màmá dára ẹ mọ̀mọ́ ṣe ń tẹ́jọ́ ìwà God bless you. Queen Victoria Hayes thank you. Yemi Fọláhàn Vincent thank you very much. Promise Page Y thank you. Rasheed Lábúlé ẹ mọ̀mọ́ ṣeun. Ṣọlá Ògúnṣọlá Lárewájú ẹ ṣé ẹ káàbọ̀. Adétáyọ̀ Ògúnsànyà ẹ ṣeun gan ni o. Adéṣọlá Àjọbọ ẹ káàbọ̀ sẹ́ẹ̀. Sọmídàíró àdúpẹ́ lọ́wọ́ yín tẹ́jọ́ ìwà. Adéolú wojú ajé ẹ̀yin náà jọ ìwà àdúpẹ́. Ẹ̀dọ́pàì Juliet thank you for joining us. Rí Fauziat Usman thank you. Exhibit Kari Mr. Rasheed thank you for joining us. Once more we thank Mrs. Ketri Ebunu thank you very much. Kalisha Eraika thank you very much. On this note we will be rounding up. Join us 1 o'clock tomorrow. That is 6 o'clock in Nigeria, 7 o'clock in Nigeria, 6 o'clock in UK. Join us on this radio, that is Agbola Radio. Till that time, I will say, stay blessed and enjoy the rest of your day. Ó dàbọ̀, Ọlọ́run ò ní kọ àtúndí ojú o, àti máa pàdé lọ́la lórí ètò Ṣọ́wọ́nyá ní aago kan ní bóyá Maryland níbí, aago 7 ní Nàìjíríà, aago 6 ní UK. Ẹjọ́ ìwà lórí ètò Ṣọ́wọ́nyá lórí ètò yìí náà lórí rédíò wa yìí kan náà Dayọ̀ Agbọ́lá rédíò. Títí dìgbà náà ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di. Bẹ́ẹ̀ tó ṣe ń lọ lọ́wọ́ àìdá close àrítolú lọ́pẹ́ Akíntọ́lá àwọn náà wọlé ẹ káàbọ̀ sórí ètò ẹ̀ẹ́dọ̀ ẹ̀pẹ́ ẹ ṣé gan ni o. Lórí ètò yìí àti lọ báyìí a máa pàdé lọ́la ó dàbọ̀ God bless you.